ìtọ́lọ̀ wọn ṣe fún Muhammad yìí sallallahu alaihi wasallam orí ńlá ni àbí kì í sórí ńlá. oore ni bàbá tòun ti bá ànábì tí wàá béèrè lọ́wọ́ Ọlọ́run yìí tábà rẹ̀ tí wọ́n bú ànábì kí la lè ṣe fún. ẹni tí wọ́n bú ń ṣe Ọlọ́run àti ẹni tí ń bú Ọlọ́run. sọ pé ànábì wo ànábì tí yóò ti gbá tó tàwọ́ lẹ́nu rẹ̀. kò sí kankan tá a ṣe fún. ok a lè lu. a gbọ́dọ̀ lu. a lè pa. a gbọ́dọ̀ pa. a lè lé kó. a lè lé kó. a lè tì í mọ́lé. a lè tì í mọ́lé. kí la lè ṣe fún. ẹni ó bú Ọlọ́run àti ẹni ó bú ànábì a gbọ́dọ̀ lu sẹ̀ríà ìsìlámù ni a gbọ́dọ̀ pa. tọ́lá àbí ká máa káya fọ́tò ìsìlámù fún wa bí fọ́tò ìsìlámù ṣe rí ká má fún wa dúpílíkéètì. òun lọ́fà tí òdi alẹ́ bá wọn bí àwọn yẹn wọn jà bí wọ́n ti ń bú Ọlọ́run tí wọ́n ti ń bú ànábì wọ́n ti ń bú ìsìlámù àbá wọn jà àmọ́ ẹ má dá àlà wa àlàlà àbẹ́ wọn dé ibi àwa ti ń ṣe làbẹ́ kéjẹ pé Ọlọ́run tí wọ́n ń bú òun kọ́ o. Ọlọ́run kọ́ ànábì kọ́ àmọ́ àlàwa ni ẹ má dé bẹ́ẹ̀. ọ̀sẹ̀ jọ wọn bú Ọlọ́run kọ́. o bàbá mẹ kò ní ṣe yín kò sí ẹjọ́ wọn bú Ọlọ́run kọ́. wọ́n lè jọ Ọlọ́run ni. wọ́n bú ànábì kò sẹ́jọ́ rẹ̀ kọ́. wọ́n ní kò lè pe Ọlọ́run wá. o tún ní dínkù Ọlọ́run. o tún ní dínkù Ọlọ́run nígbà bá dínkù máa ní kò lè Ọlọ́run tán bú abẹjọ́ sùn kọ́ Ọlọ́run náà wá. Ọlọ́run wa. nàbó dínkù Ọlọ́run. bẹ́ẹ̀ni àbí ànábì tẹ náà bú. àbá ànábì tẹ náà bú ẹlẹgbẹ́ ànábì wa wọ́n ti dúkù rẹ̀ nù ni. Ọlọ́run náà ó sì bẹ́ẹ̀ nìkan wípé ọba òun ẹni ọba bú òun kọ́ bá òun pa. Ọlọ́run ò ní agbíjọ òun Ọlọ́run ò ní bá ń kọyà. La ilaha illallah. ibi tẹ́ ti mà kí n fún ọ láyà. ẹ̀rí gẹ́gẹ́ bí abẹ́rẹ́ rí. bẹ́ẹ̀ni Ọlọ́run ti Allahu akbar. Ọlọ́run jẹ́ akramakumul karim. ọni sarni walimukadhibina ulilna amati fama ahili qalila sarni walmukadhibina ulilna amati fama ahili qalila. Olúwa ní sarni wà nábì fi mílẹ̀ má dààmú ara rẹ̀ dá wàlmùkàbìrì àwọn tí wọ́n ń pè ọ́ nírọ́ tí wọ́n ń pè mí nírọ́ wọ́n ń pè ọ̀rọ̀ mi nírọ́ ni Olúwa ní dá wọn má kó wọn lọ pè kan má gbé wọn lọ kóòtù má gbé wọn lọ ilé ẹjọ́ má gbọ́ yọ̀dà bẹ́ wọn lérí wúlì nà má ti. èmi wọn ṣàánú wọn mo fún wọn lóúnjẹ mo fún wọn lé iná ni wọn fi ń bú mi Olúwa ní fi wọn lẹ̀ ń ṣe pàánù lé wọn. wàmà yìí wọn qalila. Ọlọ́run ní ń bọ̀ wá ìwọ sára máa máa dẹ Ọlọ́run náà ìdẹ́wọ̀n ń bọ̀ wá. La ilaha illallah. Ọlọ́run mo fún wọn lé wọn máa gbélé yín ṣe pàánù lé wọn. Olúwa ni mo ní wọn máa róúnjẹ jẹ ni ń gba oúnjẹ lẹ́nu wọn. àyè wọn qalila. mo ní wọn máa rí bìnrin ní gbẹ̀sẹ̀ lọ́wọ́ wọn. má yìí wọn qalila. ibi ńlá sọ̀rọ̀ ni ń sàsọ̀rọ̀ ní ọ̀kan inú gbóni oṣù máa ṣe kí ní rẹ̀ má yìí wọn qalila. ń béèrè pé ta lọ́lọ́run aṣọ ìyọ̀kẹ́ ni wọ́n wọ̀ kí lóòótọ́ àwọn kwayẹ kóńtò àwọn ọmọ wípé Ọlọ́run tó ń béèrè òun náà òun lọ sásọ òun dáṣọ ìyọ̀kẹ́ ni ọjà sọ pé méjì. La ilaha illallah. Ọlọ́run ti ń béèrè pé ta lọ́lọ́run Ọlọ́run ní ma wulẹ̀ béèrè. Ọlọ́run sì yọ sí kò sì gbọ́ Ọlọ́run yé. èmi náà mo gba aṣọ lọ́rùn rẹ̀. kò sì gbọ́ Ọlọ́run yé. bẹ́ẹ̀ni mo ní wọn máa wá gbádà kò tó wá ní síngilẹ́tì. La ilaha illallah. yóò mọ wọn agbádá láì ní síngilẹ́tì. gbogbo nkálukú ń ṣe fídíò nulẹ̀ ni ó sì tán náà bọ́ọ̀ bá dénú gbókò ní nǹkan kan wí. La ilaha illallah. Ọlọ́run lémi Ọlọ́run mọ yọ sí ọnu wọ́n máa hílì ọmọ kọ́lí qalila. ẹ̀rí nǹkan báwọn bí tẹ́tì mọ̀nà pé bẹ́ẹ̀ yẹn bá bu Ọlọ́run ní ẹ̀ máa ànábì ní ẹ̀ máa. ayé bí Ọlọ́run kò tún bẹ ànábì kó bíjà wọn ló fi ìwà ànábì Larni dàmí dáhùn. bẹ́ẹ̀ni àná Muhammad náà sallallahu alaihi wasallam. òun náà tún wá ní àfihàn lẹ̀. lọ́nà òwúlà náà sọ bẹ́ẹ̀. Allahu akbar. ẹ̀bí ra. àyà náà ló tún wá rí. inú Kùránì. bẹ́ẹ̀ni nǹkan kò ní ṣe mímọ yín bàbá. àyà náà ló tún wá rí. mímọ nu o. ẹbí mi lẹ Ọlọ́run náà ló ní wà nábì wọn máa ta kò sí wàhálà. ọgbọ́n naam. Ọlọ́run fún rẹ̀ ní máa gbèjà ara rẹ̀. òun ní máa gbèjà ara rẹ̀. òun ní ti ń gbèjà nábì rẹ̀. sallallahu alaihi wasallam. sẹ́rí ìgbèjà ànábì àti ìgbèjà Ọlọ́run lẹ́nìkan ọ̀gbọ́dọ̀ dá sí òun náà ló wọ́n yẹn dú ẹ̀ òun lọ́ta wá láàrẹ̀. Masha Allah. ọgbọ́n tọ́lá àgbọ̀dọ̀ jọ dàpọ̀. kó má dàpọ̀ mọ́ra wọn. kó má bàa dá mọ́ra wọn ní ọjà máa wí eléyìí tá à ń sọ fún ọ yìí. àwa ti tún kà nínú alukurani táwa gbé lọ́wọ́ Ọlọ́run ní bí wọ́n bá bú mi ọ gbọ́dọ̀ má yọ àdá o má sì yọ ọ̀dà. má lọ bíjà mi. má sì gbé wọn lọ ilé ẹjọ́. lérí ọ̀rọ̀ Ọlọ́run. lérí ọ̀rọ̀ mi. wọ́n bá sì bú ànábì má gbé wọn lọ ilé ẹjọ́ o. àmọ́ ọkàn rẹ̀ wọ́n máa sọ fún ọ wípé òun Ọlọ́run ń bọ̀ wá òun níjọ́ tí wọ́n bú òun sí Ọlọ́run tí Abuja rí ń sọ wípé Abu Lahabi tabban laka ya Muhammad alahada jama'atana
lẹ́nu rẹ̀ lọ́hùn ó ní ká ti dá fọ́mọ ọ̀hún abúlé àbí wíwẹ̀ ó ní ká ti dá fọ́mọ ọ̀hún láì sàn nábì kétorí ní tó fi wá kóra wájọ torí ọ̀rọ̀ dáadáa tó bú ẹ̀ náà lọ́wọ́ kó bu wájọ gbọ́ àwọn àgbàlagbà ẹ̀rí nǹkan Sayyidina Ali inú ti bí ó ní gbẹ́rù lọ́hùn yá Aba Lahab àkọ́kọ́ ẹni ọkọ̀ pé ní Abu Lahab Sayyidina Ali gbẹ́rù sọ́hùn yá Aba Lahab wẹ́ni náà Allah tẹ́lẹ̀ bó ti wí bẹ́ẹ̀ anabi kan ṣe báyìí anabi ni ma ja anabi retí ẹni tí ó fọ eréti kọ́ ga ó fọ Masha Allah ọlọ́run kan dẹni pé tabbat yada Abi Lahab wa tabba níjọ́ tọ́lọ́run ti wá wí báni ma agna ani wo ma kasaba níjọ́ wọn ló ti fẹ́rẹ́ sí. ayé pé ọlọ́run gbẹnu wa sọ̀rọ̀ tẹ́ wílẹ̀ kan ní ẹnu àlí alilópe ní Abu Lahab ọlọ́wọ́ tabbat yada Abi Lahab ẹni àti pé ní Abi Lahab mu ọwọ́ tó nà sí wa nábì ọwọ́ òun ní sẹ́rí rẹ mọ́. La ilaha illallah. òun náà sì ní sẹ́rí rẹ mọ́ òfò ti dé bá àgbà kò ti dé bá wàá burúkú kan wàhálà kan ẹtikẹ́tì báwọn. èyí wọn ni wípé ọlọ́run ní máa gba èébú ànábì tábà bú ànábì ọlọ́run ní wọn fèsì tábà ti bú ọlọ́run ní wọn fèsì àtọ́lọ́run àtànábì àtàlùkùránì tí wọ́n bú ọlọ́run ló ní èsì eléyìí fún wa. ọlọ́run èdè. ìyá àtọ́lọ́run ọ̀tọ̀ ọlọ́run èjì ìdè. tẹ̀wárí eléyìí ti ń lọ lọ́wọ́ kéèsì eléyìí ti ń lọ lọ́wọ́ yìí ọ̀tọ̀lọ́run wa kọ́hún kìí sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ wọn bú ọlọ́run ọ̀rọ̀ wọn bú alùkùránì ọ̀rọ̀ wọn bú ànábì èyí òun kọ́ wọ́n ya kùránì kọ́. tàwé èèyàn àwa ara wa táwọ̀ ọ̀gbọ́ ọlọ́run ti fàyè lẹ̀ bá wa ọlọ́run ti fi àyè lẹ̀ bá wa láti dìfẹ́ndì ara tiwa ọ̀gbọ́ lọ́nà wo bàbá ọlọ́run ti fàyè lẹ̀ bá wa fún wa láti dìfẹ́ndì ara wa èyí tí wọ́n gbé wá sílẹ̀ yìí nìsín. ta ló ń tọ̀ ẹ̀ kàn. ta ló lọ́rùn ni alẹ́ mo ti sọ látẹ̀ kan ọkùnrin tí ń bèrè pé ta ni ọlọ́run tọ̀dọ̀ ń bèrè àtàlọ́lọ́run ta ni ọlọ́run ni ìyálẹ̀ yìí ti ń bèrè pé ta lọ́lọ́run ìbéèrè ta lọ́lọ́run èsì ìwọ̀n ètí ìdè ọlọ́run tó bú ànábì tó bá tàlùkùránì ọ̀run àtọ́lọ́run nìyíun ọlọ́run ń bọ̀ ọlọ́run pálí yàrá lọ́wọ́ fún èyí wọn kò í sí ilẹ̀ sẹ́rẹ́ yìí náà gbé wá yìí èyí wọn ọlọ́run mọ̀sánú rẹ̀ wọ́n fi yún wọ́n tún bọ́kùn lọ́rùn rẹ̀ ń bẹ̀ wọn. àwọn sọ gíga rẹ̀ léyìí. àmọ́ wọn ò lè bọ́kùn kàbáyọ̀ torí kàbíra ni gbogbo yìí tó ṣe mu. kí ni wọ́n wọ́n gbogbo wọn lọ. Who is God? Who is God? Who is Allah? lẹ́nu ẹ̀ lẹ́nu ẹ̀. bí o tó bọ̀ ní Muhammad kó tó mú alukurani kò yíya mo ti sọ fún yín njọ́ náà wípé njọ́ tó ti yí alukurani ní pé kí lọ́lọ́run ṣe njọ́ lọ́lọ́run ti ṣe nǹkan fún kò tí ì mà ní. tí mà ní bàbá ẹ sọ bẹ́ẹ̀ kò tí ì mà bẹ́ẹ̀ ní yìí náà lè ti sọ. káwá wò wípé kọ́dà ẹ̀rọ eléyìí àgbọ̀dọ̀ tó wọn eléyìí pé wọ́n mú wọn náà máa lọ bí wọ́n máa lọ ilé tuntun. kérémànjé. ilé tuntun tó lọ yìí nìsín èyí wọn ò sínú táwọn wa dunnú pé àdúpẹ́ wò àwọn àti ìdúpẹ́ dúpẹ́ yìí wọn àti ìdúpẹ́ minor ni yìí wọn normal minor ni àwọn ìyá kékèké minor ni ìyá ńlá mọ́ irú fọ̀tíyà ẹ̀sìn tó rírù ni wọn minor ni yìí wọn ẹ̀sìn tàwọn èèyàn lásán ni wọ́n wá kẹ̀sìn ọlọ́run. ọgbọ́n ọlọ́run fi ṣe fúnra rẹ̀. zarni walimukadhibina uli naama wa ma hilhum qalila. àmọ́ njọ́ tọ́lọ̀ ń bá fẹ́ mú ta njọ́ tọ́lọ̀ ń bá dé tí ọba wa ṣe é tiẹ̀ tọ́lọ̀ ń fẹ́ zu rẹ̀ sí kóòtù ara rẹ̀. anabi ọkọ kí ni wọ́n máa kọ pẹtisan lọsí ọlọ́run alukurani ní o sì kọ pẹtisan isilamu náà wà kọ pẹtisan ọba tí ó wà dájọ́ òun náà lójú tó wá bù yìí. baba njọ́ tọ́lọ̀ ń bá wa dé tọ́wọ́ wa fẹ́ yanjú èyí o yawma yadau arshahu lil hukm ọjọ́ tọ́lọ̀ wo gbé àga rẹ̀ kalẹ̀ fẹ́ dájọ́ ọlọ́run mo fẹ́ dájọ́ tèmi gẹ́gẹ́. la ilaha illallah àtẹni tí ó sì gbàjẹ́ tí ó lè wọ̀n náà àná tó ń bẹnu dààmú lọ́wọ́. kí wọ́n sọ òun nìkan lọ́lọ́run ó dé sí àti gbogbo ẹni tó ní okú wọn náà máa ń so àtẹni ọ kọ́mẹ́ǹtì kọ́dẹ̀ ni ọ kọ́mẹ́ǹtì ibú lónìí àtẹni tí tó kọ́mẹ́ǹtì ibú lọ́wọ́ lórí ẹ̀ lónìí tó lóun sọ̀pọ̀tì rẹ̀ gbogbo yín jọ́ tọ́lọ́run bá dé gbogbo yín ti ṣòfò. ìsàgbákò àwọn abẹ́lẹ́yìn lẹ́ máa so. àwọn abẹ́lẹ́yìn lẹ́ máa so wọ́n sì ṣòfò àti pòfẹ́sọ̀ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àtọ́ funfun lérí ìwé ọ̀hún tọ́ka ìwé ọ̀hún tá à ń yìn tẹ́lẹ̀ fóun lọ́mọ wéjú ọmọ nkankan. ọmọ kankan phd lásán ló ní àwa ní pòfẹ́sọ̀ kì í ṣe pòfẹ́sọ̀ o. àìmọye bàrà bí sáyà yìí. níyà tọmọ kiri tààrà. àṣẹ ọmọ nkankan. àṣẹ ọmọ kankan. olómìnira bá ti kàwé tí ọba ti kàwé débi tí ń jẹ́ prophet Muhammad kọ̀mọ̀wé. báwo ni o sọ àwọn òyìnbó máa
Allahu alaihi ìlú wasallam. sọ́lẹ̀ ká pé gbogbo lóga ti ń bẹ gbogbo ayé 7,100 gbogbo wọn ni wọ́n máa ti ń jẹ́ Muhammad. Sallallahu alaihi ẹni tó wasallam. bá rùn wọn ọ̀gbọ́ ẹni tí ń jẹ́ Muhammad tó rùn wọn ọ̀dàmà ó dẹni òfò ẹni àdánù. àti irun funfun ni àti ìwé tọ́lọ̀ owó ká ni ìjọ tọ́lọ̀ ń bá ti dé obì ọ wálẹ̀ ọlọ́run wa sọ dojú sáà báyìí kàkàlámù yẹ́dínà òbí hàn. nígbà tí ó mọ̀. nígbà tí ó máa rí. àtọ́lóyè tí ń tẹ̀lé àtẹnuwọ́n fi jóyè oyè kìnnì kan. kò yọ lára wọn. àti kìnnì kan èṣù. ẹsẹ ìkan dúdú báyìí. ọ̀gá dúdú kìnnì kan èṣù. gbogbo wọn jọ́ tọ́lọ̀ ń bá ti dé. ìbọn ga wọn ṣe ìdáni ìjọ tó dájú kọ lọ́hùn ìbọn lọ́hùn sọ wípé wa inna alayka la'nati ila yawmi wa'thun. àwọn náà ti tẹnu bọ̀rọ̀ Al-Qur'ani báyìí làánà Ọlọ́run ti wà lérí wọn ila yawmi wa'thun. gbogbo eléyìí yẹn yóò kára irú eléyìí tó ṣẹlẹ̀ yìí kọ́ làwọn máìnù ni. fọ̀dí eléyìí kéré làánà lálá mẹ́ni wá ní fún yín. èyí tọ́lọ̀ ń gbé bọ̀ wá ń bọ̀ wá. la ilaha illallah. gbogbo yín là ń wí àgbẹ̀ nìkan. àdáwà tí kèfèrí fi hàn wá lónìí ó jẹ́ àmà wípé wọ́n ti ń palẹ̀ máa wá bọ̀ ti pẹ́. àmọ́ nísìnyí Ìlọrin náà ti wá dìde báyìí kò sóorun má. kò sí. gbogbo ẹni ó bá fẹ́ ìsìlámù gbogbo àfa àti bẹ́ńlẹ̀ Yorùbá tó bá fẹ́ràn ìsìlámù ọgbọ̀dọ̀ kún wa lérí eléyìí. bẹ́ẹ̀ni. àfa yòówù tí ó bá kún wa lérí eléyìí wala anatullahi alayhi wa man taba'ahu minal ghawin. àmín bí o ti rí nu. gbogbo àfa yòówù tí ó bá kún wa lérí eléyìí tí ó bá kún lọrin lọ́wọ́ nù àfa mùsùlùmí tí ó bá nà lọrin lọ́wọ́ kó kún lọrin lọ́wọ́ lérí. kò fẹ́ lẹ́sìn. kò fẹ́ lẹ́sìn. ó kún Ìlọrin lọ́wọ́ àfa yòówù tó bá kọ́mẹ́ǹtì ń tí ọ̀dà àbá yòówù tí ń sọ ọ̀rọ̀ against Ìlọrin lérí èyí tá a wà yìí kò fẹ́ràn Ọlọ́run kò fẹ́ràn ànábì torí kẹ́ni tó bú Ọlọ́run bú ànábì tó sì bú Al-Qur'ani tí wọ́n náà ló gbé lọ́wọ́ ẹni ìnìní ń bá lọ ní fa lọ́wọ́ ọ̀wá ń wo ìbínú lọ ni ó lè kọjú sí ẹni tó bínú ìsìlámù tó sì bínú Al-Qur'ani gbogbo àfa yòówù tó bá tẹ̀lé irú wọn bẹ́ẹ̀ níjọ́ tọ́lọ́ wọn bá pa wọn rẹ́ gbogbo àfa tó bá kún wọn lọ́wọ́ Olúwa pa wọn rẹ́ pọ̀. kódà èyí tá à ń sọ yìí èyí tó wá ní àtàyè ṣe wàhálà yẹn ti pọ̀jù èyí tá à ń sọ yìí kò ní dáa fún un kò ní yẹ bẹ́ẹ̀ni ẹni tó bá ló ti pọ̀jù ọ̀ ní ṣe rire bẹ́ẹ̀ni ọmọ rẹ ò ní ṣe rire fámìlì yẹn ní bí yóò sì nínú kọ́sìm ẹ mọ̀ ká àgbà wa la'natullahi alayhim wa man ittaba'ahum ila yawmi yub'athun. pẹ̀lú wàhálà ọ̀pọ̀ bọ́ọ̀ bí sọ́kì wàhálà táyé ṣe pọ̀ kò ní yẹ o. ó ti kú ọlọ́rọ̀ tàná. ọ̀rọ̀ eré kọ́. ó ti kú ọlọ́rọ̀ tàná. àwọn nǹkan kan bẹ́tẹ̀ tó ń ṣe ń kọ̀rọ̀ àgbọ̀dọ̀ máa sọ lójú ayé bàbá. ẹ ń gbé wa débẹ̀ lẹ́nu ìsìlámù yìí. bẹ́ẹ̀ni. táwọn kan ò tún mọ̀ bọ́lá ti ń ṣe àwọn iṣẹ́ yìí tọ́lọ́ ń gbé ìsìlámù lékè tọ́lọ́ ń gbé lọ lékè yìí àtàwọn ṣe ń ṣe àwọn iṣẹ́ lọ́ndàgrándì. ẹ̀yin wa àníṣọ yìí wọn lórí kíní torí gbogbo ntọ́ ọba ntẹ́ ẹ̀ bá fi ń jagun bẹ́ẹ̀ fi ń wí ní ogun ọ gbọ́dọ̀ sọ ní sí ogun àtọ̀nà tẹ́ ń gbà alaharibu khudia. baba. kì í ṣe gbẹ náà yọ̀dà lọ́wọ́ ní jagun bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ẹlòmíì tó yọ̀dà kọ́ ní jagun. ẹlòmíì kan yọ̀dà kún lé ní ìgbìmọ̀ yọ̀dà. wọ́n sì hẹ́ yọ̀ ni. ọkàn yọ̀dà kẹ́ wọ́n lé ní ìgbìmọ̀ yọ̀dà. ẹlòmíì rẹ pé ńgbà tí ogun bá tó bá ń wí nìtàn tó bá ń bọ̀ àwọn náà wà tẹ̀lé wọn yóò wà lóko pé àti wọ́n ní ogun wọ́n jọ máa hó àgbà kọ́ọ̀pù sẹ́yìn pé gbogbo ẹ̀ náà wà lé fíìdì ọgbọ́n ńgbà tán bá gba kọ́ọ̀pù tán èrò wà pọ̀ lẹ́yìn àwọn tán wà lé fíìdì. bẹ́ẹ̀ni àwọn mẹ́wàá náà sì gbà bọ́ọ̀lù. bọ́ọ̀rọ̀ yẹn ò ti nínú. ọgbọ́n kọ́ sí mi. àwọn mẹ́wàá náà wọ́n gbà kọ́ọ̀pù. bẹ́ẹ̀ni èyàn bí ọlẹ́dẹ̀ wọ́n àbọ̀ sí fíìdì wọ́n máa jubiléètì. àwa bẹ Ọlọ́run kọ́ọ̀pù tọ́lọ́run máa fún lù ú. bẹ́ẹ̀ni. tíráyà ìsìlámù fi tún gòkè. bẹ́ẹ̀ni. Ọlọ́run ti fún lọ ní báyìí. alhamdulillah. ó yìí ti bá wa sàdéhùn ó ti bọ́ ń ṣe Ọlọ́run sàdéhùn pé Allah yusallitu alayna aduwan fayuhlikana. Ọlọ́run ò ní da ojú ọ̀tá kọ lọ́rin. Allahumma gbogbo ẹni ọba lóhun ọba ọmọ àlọ́ni tí ń bẹ́ ń lù ú tó yẹ pé òun ní fún wọn líìkì lọ́hùn ń tẹ̀lé wọn àmọ́ àlọ́ni ní gbé bíbí ìlọrin ní ọmọ àlọ́ni ní òun náà wá ń bínú ìsìlámù lọ́rin Ọlọ́run fẹ́ bá wọn ṣe ọgbọ́ Ọlọ́run fẹ́ bá wọn ṣe kẹ́nìkan máa sọ̀rọ̀ wípé àwọn Fúlàní kan nílọrin àwọn tápà kan lọrin àwọn kìnnìkan pé ńgbà gbogbo wa kójọ ni òun ni ń tọ́ba lọ́ni jẹ́ ìkójọ tá a kójọ ní ìsìlámù ló kó wa jọ ìwọ́n tó sọ bẹ́ẹ̀ ká ti da fún ọ. kò ní yọ o. òun ní ṣe ríire kẹ́nìkan nígbà náà wípé ìrántí bí tí ń wí ó ti wí má. gbọ́dọ̀ wọn eléri ibúlẹ̀ tó sọ bẹ́ẹ̀ òun ni. ó ní àwọn tápà kan wọ́n wá lọrin àwọn Fúlàní wọ́n wá lọrin. gbogbo olùkọ́ kóde lọrin òun lọ fà á ti jẹ́ pé mi ṣẹlẹ̀ ńlọrin. ó ní gbogbo eré ibú àbí ọ̀ṣẹ̀hun àáfàá kan ló wí bẹ́ẹ̀
àáfàá tó wí bẹ́ẹ̀ ọláwọn tápà wà lọ́rin àwọn fílàní wà lọ́rin àwọn gòbírí wà lọ́rin gbogbo wọn pọ̀ ó ní gbogbo eré ibú tákódé lọ́rin lójú lọ́rin orí báyìí bó ń lọ rírí tìlú sí yóò rí kájí dá fún yín kájí dá fúnra rẹ̀ kájí dá fún àbá sépèlé ni ọkọ̀ ń kéwú àmọ́ bí ó ti ké ni. àmọ́ àwọn náà mọ nípinnu èpè yìí pẹ̀lú ògo Ọlọ́run. ẹnu tó fi wí ni ahán wọn ò tún sọ nǹkan rí máláyé ẹni wí bẹ́ẹ̀. Allahumma mi. gbogbo ẹni yóò wù láyé tó fi ẹnu bú abẹnu àtẹgùn lọrin lédi tí ń ṣẹlẹ̀ yìí tó sì jẹ́ mùsùlùmí àbọ̀jálà àfà Olúwa yọ sí gbogbo yín bó ti yọ sí àwọn adàlúlá àtàwọn sàmúdà. Allahumma mi afẹ́kẹ́ bá wa fi àwọn nǹkan kún lérí ìdẹ̀wà yìí àwọn àfà kan jáde pé ẹ̀yin àfà lọ́rin àwọn oníṣẹ̀ṣe ńlá ń bọ̀ wá sọdún ìṣẹ̀ṣe ńlọrin ẹ fi wọ́n lẹ̀ ẹ má dà wọ́n láàmú ẹjọ́ ń ṣe tí wọ́n ṣe bí kálukú máa ṣe tiẹ̀ nílọ́run ni ó wá ní nítorí pé wọ́n ṣe ọdún Ọ̀ṣun Òṣogbo àwọn àfáà sì ń bẹ ní Ọ̀ṣun Òṣogbo náà àwọn àfáà náà sì rà dákẹ́ wọ́n sì ń ṣe Ọ̀ṣun Òṣogbo wọn lọ pé Ìlọrin káwa náà fi wọ́n lẹ̀ káwa sọdún tiwọn náà lọ ṣé àfáà kan ló yẹ àfáà kan ló yẹ àwọn. kò yé ni ànébù yìí ṣe mà pé kò attack bẹ́ẹ̀ni o ti bá wọn ó mú ráàyè wa ni àmọ́ ráàyè tó mú wa ó mú kí náà má pe ráàyè suggestion yẹn tó mú wa yẹn kò mú. asàlàyé fún un ni. ráàyè wọn mú asàlàyé ni ntí yóò jẹ́ ráàyè wọn mú ni wípé àwọn Ọ̀ṣun Òṣogbo àti nítorí Òṣogbo nǹkan lọ́lọ́sùn. Allah. bẹ́ẹ̀ni kò sí tó bẹ̀ kọ́ àtàkì wọn lórí ẹ̀. ó dára fún Òṣogbo kan tó ní gbogbo tẹ́ǹsì ṣẹ̀ṣẹ̀ òun ẹ wá sí lu àwọn ṣe lọ́ọ́ báyìí. òun ló ní kẹ́. ó ní ẹ máa bọ̀ wá sí àwọn ṣe lọ́ọ́ báyìí. Ọ̀ṣun Òṣogbo ni ìjọba bá ń ṣe ó ti yé báwọn kò sẹ́ni tí ó challenge wọn. torí pé òun ló pilẹ̀ lu. Ìsìlámù dé bá wọn ní gúrúbà. lájòjì ni Ìsìlámù dé bá wọn. gẹ̀ríbù ló dé. Naam. ó dé wọn alájòjì ni nígbà tí Ìsìlámù ṣe dé lájòjì ni wọn ò sì fa wàhálà wọn fi Ìsìlámù lẹ̀ kí Ìsìlámù ọmọ ṣe tiẹ̀. àwọn náà sì ń ṣe tiwọn. wọn fún láyè káwọn àwọn náà sì ń ṣe tiwọn. Masha Allah. ó ti yé. Naam. ibi wọn ti nínú. àwa kọ́la ní wọ́n fẹ́ bọ́rù rẹ̀ fún wa ni tọ́ bá ti fẹ́ fún yẹn nǹkan bẹ́ẹ̀ yẹn bá ti lóun ọ̀fẹ́ ọ̀parí. bọ́rọ̀ kọ tó bá ti ṣe ń léwe ọ̀gá òní mọ̀ sí. kò ní wọ́n sí. ibi ò lè jẹ́ ká fi wọ́n lẹ́nu ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀rẹ̀ wípé Olúwa ti ṣẹ́bi lé wọn. Naam. Olúwa ṣẹ́bi lé kèfèrí ó ti yé báwọn Olúwa ṣẹ́bi lé wọn Ọlọ́run ní gbogbo wọn pátá fi nari jahannam nínú jahannama ni wọn wà ẹni Ọlọ́run ti wá ṣẹ́bi létí ìṣẹ́bi Ọlọ́run ti ń tẹ̀lé gẹ́gẹ́ nínú jahannama lọ́wọ́ irú ẹni bí wàá lóun wá kó wa bí ìlú náà pè ní àlìjánná tó jìnnà síná kéèyàn wá kó iná ọ̀hún wá kó tó wá súnmọ́ra wọn. kò lè ṣeéṣe. ẹbí kò lè ṣeéṣe. ẹbí ò lè ṣeéṣe lu yìí. bó ti rí nu. ọfẹ kéwú wà lọrin ọfẹ kakùránì wà lọrin ọfẹ ṣe síkìrì. bọ́ọ̀ bá fẹ́ lọ Mákà tó fẹ́ kí Mákà rí ó dùn kó bá tẹ̀lé ọkì. wà lọrin. wà lọrin. Ahmadu tó yanjú. wà lọrin. wà lọrin síkìrì tó gbádùn. wà lọrin. kùránì tó yanjú. gbogbo ẹ̀ lọ́rọ̀ ń fún wa. Alhamdulillah. ọgbọ àgbọ́yé. gbogbo Ọlọ́run fún wa ní Al-Qur'ani dáadáa nílùú Ìlọrin. ká mọ̀ ká. lẹ́yìn pa màá ká àtúmọ̀ àwọn màání rẹ̀. àtúnwá mọ̀ lò. àtúnwá màá lò. àfáà tó ní kinní kan múrú atáyé ṣe wá lù tí kò ọ̀ lè rí. kò lè ríru wá lù rẹ̀. kọ́kọ́ lè rí. òun náà làá fà gbà lu wọn òun ni òsì yanjú yìí. òun làá fà gbà ìwọ lọ mọ kankan yìí. ìwọ eléégún. òun ni òsì yanjú yìí. ọmọ kankan.